náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bisi Ologe Show lẹ́tọ̀ Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ òun ẹjọ́ wà bẹ́ẹ̀ mú ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú pọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bisi Ologe Show lẹ́tọ̀ báyìí náà ni o. Àwọn tí lóyìn náà, ó ní ètò
wọlé MC Bọ́dà abẹ́ ṣe program church wa ìkórè àpàdé ìwádìí ṣe MC. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.